sọ àwọn kankan ẹ má sọ pé ká má sọ̀rọ̀ lórí blueprint ọmọ láti sọ àwọn eléyìí tóró ṣe pàtàkì gan káwọn èèyàn lè mọ̀ wọ́n lè máa palẹ̀ mọ́ sílẹ̀. Àkọ́kọ́ gbogbo iléèwé pátápátá gbogbo tó ń jẹ́ iléèwé nílẹ̀ Yorùbá public iléèwé ni o private iléèwé ni o láti iléèwé mímọ́lẹ́mù tán ti bẹ̀rẹ̀ bíi pre-K ní o títí dé yunifásitì gbogbo ẹ̀ máa wà ní títì o a máa ti gbogbo iléèwé pátápátá ládélé bá ti bẹ̀rẹ̀ a máa ti iléèwé so àwọn tó bá fẹ́ lọ Nàìjíríà iléèwé Nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn lè lọ àwọn tó mọ Yorùbá tó bá fẹ́ dúró sílé kan dúró sílé òbí tó bá ní time wọ́n lè máa fìyẹn kọ́ àwọn ọmọ ní Yorùbá ìdí ni pé a máa láti ṣe gbogbo nǹkan iléèwé nípa ti Yorùbá la máa fi kẹ́kọ̀ọ́ Yorùbá ní gbogbo ẹ̀ so a ṣẹ̀ṣẹ̀ máa build syllabus àwọn kan tá a ṣáà máa ṣe according to our blueprint lórí education a máa ṣe so ó ti yàtọ̀ sí nǹkan tí àwọn tó ń ṣe àwọn tó náà fún ní ìmọ̀ òye yẹn lórí ọ̀rọ̀ syllabus tó bá ṣe tó bá gbé gbogbo ẹ̀ sí kalẹ̀ wọ́n wá wo nǹkan tẹ́lẹ̀ ẹ̀ka ní Nàìjíríà wọ́n wo bó ṣe jọra wọn wọ́n wo kíláàsì àbí wọ́rẹ̀bà lẹ́bù tó bá fẹ́ fi sí bọ̀ tó yàtọ̀ pátápátá mo lè sọ yẹn fún yín according to the blueprint mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ bọ̀tà rí àwọn awo ibi tán lè fi há ṣùgbọ́n ẹni tí ò bá tẹ́ lọ́rùn tó jẹ́ pé kò fẹ́ fi Yorùbá kọ́ ẹ̀kọ́ kò fẹ́ mọ̀ nǹkan pa Yorùbá ó lè lọ sí Nàìjíríà bí anywhere ó lè lọ. so nǹkan tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹni tó bá ní iléèwé bóyá private wọ́n fi sọ́kàn pé tí Adélé bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ti gbogbo skul o so kóníkàlùkù fi sọ́kàn o ṣùgbọ́n èèyàn yẹn fẹ́ gbé skul ẹ̀ lọ́bòmí àbí ọ̀kan wọ́n tètè máa rú pápápá wọ́n máa ní àwọn kan déédéé yọ sáwọn ni so kò sí yẹn bẹ́ẹ̀ Yorùbá òun ni then again language anybody ní any school wọn ò lè fi èdè míì kọ́ ọmọléèwé ní school o ìwọ tó o bá ní private school Yorùbá ló máa fi kọ́ wọn o syllabus Yorùbá ló máa lò ó Yorùbá ni anywhere lẹ Yorùbá nìkan official language Yorùbá nìyẹn lára nǹkan tá a ṣe ń jẹ́ ìran nìyẹn identity wa ni jẹ́pẹ́ àwọn amúnisìn àwọn ọ̀tá wọ́n parun kan adìẹ láti revive ẹ̀ ó pẹ̀lú nǹkan tá a ṣe ń padà sí root wa pẹ̀lú orílẹ̀-èdè wa sórí ilẹ̀ ìrandíran wa pẹ̀lú èdè wa la máa fi ṣe gbogbo nǹkan o pátápátá kò sí iléèwé kankan tó máa wà nílẹ̀ Yorùbá tí ò ṣe pé Yorùbá ló fi ń kọ́ wọn kò sí o ò lè kọ́ èdè míì nínú skul ẹ̀ o Yorùbá ni yes a máa language school máa wà òun ní iye ká máa approve o pé ẹ tó bá fẹ́ kọ́ èdè míì ó lè lọ sí language school yẹn kó lọ kọ́ pẹ̀lú kó tún máa kọ́ Yorùbá mẹ́ o mọ́ language school wọn yẹn o. so wọ́n tó bá ní approval language school ló lè ṣe language school but ní gbogbo ẹ̀kọ́ tó bá kù pátá nílẹ̀ Yorùbá nìkan Yorùbá ló máa fi ṣèdánwò Yorùbá ló máa fi everything tó bá fẹ́ ṣe Yorùbá ni. by the time tẹ́ bá gbọ́ blueprint full blueprint education ọmọ Yorùbá ẹ̀ ń mọ level tí à ń sọ yìí. àwọn àgbáyé gan máa sọ pé yes Ọlọ́run wà lẹ́yìn wa Ọlọ́run ló ṣe lóòótọ́ Ọlọ́run ló ní ìmọ̀ yẹn lóòótọ́. so ẹ jọ ẹ tó bá mọ̀ pé bóyá èdè Yorùbá òun ò láìkẹ́ láti máa sọ ni òun ò fẹ́ fi kẹ́kọ̀ọ́ ni òun ò fẹ́ ṣe à ń fún àmọ́ ń sọ ń sìn so a lè jẹ́ kéèyàn yẹn lè tètè make up mind ẹ̀ nǹkan tó fẹ́ ṣe. ilẹ̀ Yorùbá ò ní sọ èdè mi o èdè Yorùbá nìkan ni o. so ẹni tí ò bá dẹ̀ lè
tí ó lè sọ tí ó lè kà tí ó lè kọ́ a jẹ́ pé kọ́ tètè ya bẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀díẹ̀ but in the meantime ó ní nǹkan tá a máa ṣe fún àwọn tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà láti fi help wọn ó ní nǹkan tá a máa ṣe ó máa wà ní policy yẹn but fúngbà díẹ̀ ni o so kéèyàn lè mọ̀ ni o if not èèyàn kàn máa sanwó fún àwọn interpreter náà ni èèyàn máa sanwó fún wọn so títí àwọn máa tẹ̀ fi mọ̀ kọ́ dáadáa mọ̀ ń sọ dáadáa mọ̀ ń kà dáadáa oníkàgbọ́ náà la máa kọ́ torí kò síbi tó ti lè operate nílẹ̀ Yorùbá àfi Yorùbá nìkan o fẹ́ gba contract ni o fẹ́ ṣe kinní kan ni o wà á ṣáìtì nǹkan tó jọmọ Yorùbá ajá kó sọ Yorùbá o á bẹ́tà kó sọ Yorùbá àti ẹ̀fẹ́ promote èdè kankan nílẹ̀ Yorùbá ju Yorùbá lọ káṣẹ̀ kọ́kọ́ padà gba lórí èdè wa yẹn náà káṣẹ̀ kọ́kọ́ gbà yẹn náà pẹ̀lú gbogbo nǹkan tá a fẹ́ gbà bá ṣe lè sí kí ọ gbogbo nǹkan tó kù tá a fẹ́ gbà nìyẹn pẹ̀lú èdè wa yẹn tọ́nà fún wa ni. Then again èèyàn fún àwọn tó ń ṣe school so ẹni tó bá jẹ́ pé ó mọ̀ pé private school tóun ní òyìnbó nìkan náà fẹ́ máa sọ gbẹ̀ ó mọ bó ṣe fẹ́ yanjú ẹ̀ bó ṣe máa yí sí Yorùbá tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn ó lè gbé wọ Nàìjíríà ó relocate school yẹn sí Nàìjíríà tó bá wà convenient fún bọ́ sí Yorùbá ní tọ̀dọ̀ tiwa ó dẹ̀ lè ní syllabus mi lẹ́yìn ti Yorùbá kò sí any syllabus ṣíṣí tí Yorùbá ni tó ń kọ́ fún Yorùbá tó máa gbé jáde fún tọmọ Yorùbá ni o ó yé wa o ó ti fẹ́ dé tán o so oníkàkù tó bá adjustment oníkàkù máa ṣe lórí yẹn oníkàkù ṣe lẹ́yìn náà